bó bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ní ẹkọ́ àti làákìrẹ́ ní òmù kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yé sálàáfíà lè wà sílé yín dá sọ̀dẹ̀ yín dùn lágbára Ọlọ́run ilé wọ́n máa da ọ̀dẹ̀ wọ́n máa dùn ni akandọ́ra Awikonko náà ló kọ́ mi àjàó àrùn ní mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ṣe ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń kà wọ́n ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni Àjàlọ́lẹ́rù látọwọ́ bàbá mi dáadáa Ọládẹ̀jọ Òkédìjí àgbà nínú àwọn nǹkan ọ̀jọ̀gbọ́n láàrin àwọn nkọ̀wé kí Ọlọ́run ọba ó dẹlẹ̀ fèèyàn re ẹ mọ́ gbàgbé orí kẹjọ ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé tí ń bẹ ń bẹ eré orí igi ẹ wá nǹkan fìdílé ká tó jọ gbádùn ara wa dáadáa ó tó ìṣẹ́jú márùn-ún tí àwọn Tìámíyù ti lọ kí àwọn lápàdé tó paradà àwọn mẹ́tẹ̀ẹ̀ta sápamọ́ nù gbẹ́ wọ́n ń ká ṣíóṣíó bí ọmọdé nínú òjò ara wọn ń gbọ̀n sìsìsì bí ìyanrìn orí ìkúlù sọ àkùkọ kan kọ níbì kan tòsí òmíràn sì gbérin lọ́nà jíjìn réré láìpẹ́ àwọn àkùkọ wá bẹ̀rẹ̀ sí kọ káàkiri àyíká náà lápàdé wá yọjú sóde pẹ̀lú Tàfá àti Délé tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n yọ kúrò nínú gbẹ́ wọ́n sì lọ sínú ahoro tí lápàdé ti ń tò gbé tẹ́lẹ̀ àjẹjẹ̀wẹ̀n òṣùpá sì ti wọ̀ pátápátá ògùngàn kàn bérébérí Délé ló kọ́ fọhùn ó ní èmi ó tètè mọ́ lọ ní tèmi o nítorí ẹ̀yin náà gbòòrò tí àwọn ẹnìkejì mi gbà sí mi kí wọ́n tó lọ lẹ́ẹ̀kan orí kì í yọ ní jù báyìí lọ borí bá ń yọ ni àmọ́ sọ̀rọ̀ ẹni ni bí wọ́n bá fẹ́ èèyàn sí pé ìgbẹ́ni yóò kù sí bó bá fẹ́ yàgbẹ́ kó fẹsẹ̀ sójú ọ̀nà o kó na ìdí sínú igbó ni o nítorí a kì í mọ̀gbà tí kò lè dé mo bá dé Ìbàdàn wọ́n lọ pa àwọn ọlọ́pàá wá mú wọn ẹ̀yin náà ọ̀ka lọ lápàdé ní àwọn ò tí ì ṣetán ìwọ náà farabalẹ̀ má tí ì lọ ń bọ gbọ́ táwọn ọ̀rẹ́ rẹ̀ ṣètò tiwọn lẹ́ẹ̀kan bí wọn ó ti dabarú èrò tiwa àti tàwọn ọlọ́pàá ṣé kò wá yẹ káwa náà ó ṣètò tiwa kó gún gẹ́gẹ́ ó yẹ káwa náà ó ṣètò bá ó ti rìn kálànà lẹ̀ nítorí ogun ló dé yìí èyí kì í ṣeré mọ́ ìwọ lọ sí Ìbàdàn lóòótọ́ Délé ṣùgbọ́n bọ́ bá dọ̀hún wọ́n sọ ọ̀rọ̀ Táíwò tàbí Tìámíyù fáwọn ọlọ́pàá sọ fún wọn pé orí èmi lápàdé ní Kèrèkú bí o sì gbọ́ tí mò ń bá ẹnìkan sọ̀rọ̀ nípa igbó rírà tàbí títà sọ pé ohun tó wá sọ fún wọn nìyẹn o bí wọ́n bá ti gbọ́ orúkọ mi ni wọ́n máa sáré bọ̀ bó bá ṣe ẹlòmíràn lọ dárúkọ bíi gbẹ́kúta bí gbẹ́kúta ti wí yẹn gẹ́lẹ́ ni wọ́n ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti gbọ́ pé àwọn lè rọ́nà mú lápàdé káwọn mú ní oko igbó bọ́ọ̀lù ọ̀yà fún mi ni wọ́n ṣe débí èmi mọ̀ dá wọn lọ́rùn àwùjọ àti gbàlúwẹ̀lẹ̀ kó tó máa bọ̀ pẹ̀lú Délé ní ẹ mà tóbi lójú wọn o ẹ dá wọn lọ́rùn ní lápàdé ní díẹ̀ kọ́ bó o sì ti ń lọ yìí mọ́gbọ̀nà Kèrèkú o wọn á ti máa sọ ibẹ̀ báyìí o wọ́n ṣe bí àwọn nìkan lọ́gbọ́n ni àwọn máa mọ tàkúté dẹ o wọn ò mọ̀ pé eré orí igi àsìkò ọmọ ẹ̀dùn ni ìwọ wá gbọ̀nà Ìlàgbẹ́ lọ sí Akínyẹlé tààrà ni kò ní sì kò níyà Akínyẹlé ni kó o ti wọ mọ́tò Ìbàdàn ọ̀nà rẹ o Délé ní ẹ mọ̀ ṣeun o ọpẹ́lọpẹ́ yín ìgbà tó kó sí wọn lọ́wọ́ ni tó rọ́nà Kèrèkú ni ìbá kọrí sí ẹ ṣeun tẹ́ ràn mí lọ́wọ́ tẹ́ sì tún dáàbò bò mí o ó dìgbà ọlọ́ni tirẹ̀ lápàdé wá pe Tàfá ó ní kó wá kó ètò tiwa sẹ́ẹ̀lì ní ká kọ́kọ́ wọ́nà àti mú kò níbí mo sì tipátipá pẹ̀lú nítorí kì í ṣe ìhàlẹ̀ lásán ni wọ́n fi ń wí pé àwọn pa á bí ìyá àjẹ́ náà bá kan rí mọ́lẹ̀ á mú sẹ́ẹ̀lì kúrò níbí Ìbàdàn láò sọ fún pé à ń mú sẹ́ẹ̀lì lọ ṣùgbọ́n á lọ sápamọ́ sínú ìgbẹ́ kan títí di bí aago 10 òwúrọ̀ nígbà yẹn a ó wá yọjú sí àwọn gbẹ́kúta níbi tí wọ́n ti máa túgbó dànù ńbẹ̀ ibi á dàrú bí wọ́n bá ti rí wa ni bí ìgbà tá a sọ ògùn náà sáàrin ìrùn ni yóò rí sẹ́kún làwọn ó sì wá máa mú wọn lámúlé ìbọ́ Tàfá ní ẹ máa ló kọ́ ọ́n tẹ́lẹ̀ ni ìbí ta ni yóò fọ̀nà bẹ̀ hàn wá lápàdé ní sẹ́ẹ̀lì ńkọ́ yóò kúkú mú wa débẹ̀ bọ́ bá yà Tàfá ní àmúgbàgbé pé sẹ́ẹ̀lì ń bẹ nítòsí láti wá ṣe tìyá àgbà sí bàbá ti lọ ni yóò lọ sọ fáwọn Táíwò pa àti mú sẹ́ẹ̀lì rí Ìbàdàn lápàdé ní ohun tí ìbáwò méjò nìyẹn bí wọ́n bá gbọ́ pa mú sẹ́ẹ̀lì lọ sí Ìbàdàn wọ́n gbàgbọ́ ẹ̀rù wa ò sì ní bà wọ́n mọ́ wọ́n wà farabalẹ̀ máa ṣiṣẹ́ wọn lọ wọ́n ṣe bí ọ̀nà wa ti jìn òjijì láàyò sí wọn yóò sì wá yà wọ́n lẹ́nu Tàfá ní n ò jà yín níyàn o ṣùgbọ́n kí ní ṣe tá òkúkú lọ sí Ìbàdàn gan fúnra wa báwọn ọlọ́pàá bá gbọ́ gbogbo èyí lẹ́nu yín wọ́n kúkú tẹ̀lé wa tòró léwu púpọ̀ láti bá àwọn ẹhànnà yìí níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ o
láì ní ohun ìjà kankan lọ́wọ́ bó ṣe àdá táwọn fi ń ṣiṣẹ́ yóò wà lọ́wọ́ wọn o kí làwa fẹ́ fi bá wọn jà bí wọ́n bá dojú ìjà kọ wá torí ara kan wọn gan ni o lápàdé ní ó yẹ kẹ́rù ó bà ọ́ ṣùgbọ́n ní tèmi àyà níní jó oògùn lọ ojú ènìyàn lè gbé oògùn òkú gbẹ́sà bí ọ̀tá bá ń bọ̀ mo mọ ẹni tó so oògùn làyà rí tọ́jú náà ní gbọ̀n ńgbà tó kojú ọ̀tá rẹ̀ èmi mọ̀ pé ní tèmi o bíjà bá dé bó ṣe gi lọ́wọ́ mi bá bà aládàá kan ò lè rí mi gbèsè èmi ni n ó ṣe díẹ̀ sí i lára èmi á máa gbàdá lọ́wọ́ aládàá tí n ó sì tó fi bá a jà ṣùgbọ́n jọmíjọmí òkúròrò ní sọ nídà bẹ́ẹ̀rù bá ń bà ọ́ ìwọ dúró sí tòsí kọ́ ọmọ wòran mi Tàfá ní èmi lẹ ní ẹ̀rù ń bà èmi Tàfá mà ní èmi ìgìrìpá tí gbàdá lọ́wọ́ aládàá tí tó fi ṣá èmi Àjàó àrú ọmọ Láwálé èmi ajámọláyà bí àrá àkọ́rọ̀ òjò èmi àyàjímọ́ girigiriri lápàdé rẹ́rìn ó ní ó ti tó dé ó ti tó dọkùnrin torí ó ti fẹ́ẹ́ dobìnrin lẹ́ẹ̀kan iṣẹ́ ọkùnrin níṣẹ́ wa ni ọkùnrin bí obìnrin ò lè ṣe kì í ṣe iṣẹ́ ọkùnrin ìgbà orò mo jẹ́rìí rẹ̀ sá lèmi fi máa ń pè ọ́ ní gìrìpọ̀ ọkùnrin mẹ́ta ọkùnrin rẹ̀ ti fẹ́rẹ̀ di méjìlá báyìí Tàfá ní ó yá ẹnì so lápàdé ṣáájú Tàfá wọ́n sì ń lọ sí ẹnu ọ̀nà àbà lápàdé ọ̀rá fọwọ́ kan ilẹ̀kùn ó sì bá ní títì gbaingbain inú ni wọ́n tì í sí lápàdé wá bẹ̀rẹ̀ sí súfèé wípé kìtàkìtà tán bẹ̀ jẹ́jẹ́ ló kù ó súfèé bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹrin bí àwọn tẹ̀ẹ̀kan náà ti ṣe láìpẹ́ ẹnìkan ṣílẹ̀kùn láti inú ilé ìyá àgbà yọjú tọ́ síta lápàdé sáré gba ilẹ̀kùn mọ́ ẹ lọ́wọ́ ó sì tètè ní pẹ̀lú nítorí gbàrà tí ìyá ti rí wọn ló ti fẹ́ pa ilẹ̀kùn dé lápàdé lọ ilẹ̀kùn mọ́ ẹ lọ́wọ́ gbáà ni àwọn méjèèjì ló sì jọ bá ìyá wọlé sínú abà pé lápàdé ti wọlé ló ṣàkíyèsí pé ara bẹ̀rẹ̀ sí hun ọkọ rọra ń họ ó mú mọ́ra díẹ̀díẹ̀ ńgbà tó ṣe ara yíwọ̀n yìí kò ní díẹ̀ ó kò ní gẹ́ngẹ́ ó ń jòwèrè ó ń họra láhọ́bó kò mú tó fà á ó ń ronú pé kí ni ìjà àjẹ́ yìí yára lò fún òun kíákíá yẹn lójú kan náà Tàfá fa igi náà kan yọ láàrò ó sì kan mọ́ ìyá náà lórí ìyá àgbà ṣubú lulẹ̀ ó sì ń pọ̀ kàkà ó ń ta wàìwàì nílẹ̀ bí ìdè gòdògbò sẹ́ẹ̀lì sáré dé ńgbà tó ń gbọ́ gidigidi orí lápàdé tó ń họra lè ó ní à wéré pé ní ojúbu náà nìyá sómọ́ tẹ́lẹ̀ igó rẹ̀ sì nìyí ńlẹ̀ yìí gẹ́gẹ́ kí ìyá bá ń gbépo wá kára ó fi kí n fi ra yín lára ó sáré lọ gbé ìgò epo wá ní tòótọ́ ńwá tí Tàfá sì fi ń pa lápàdé lára ó sì bẹ̀rẹ̀ sí tu lápàdé díẹ̀díẹ̀ sẹ́ẹ̀lì ní à àṣẹ tún padà rí díẹ̀ lókù kémi ti yọ jáde ń tèmi mo ti fẹ́ sá lọ sí Ìbàdàn bẹ́ẹ̀ bá gbọ́ èrò tí wọ́n ń gbà sí mi wọ́n láwọn pa mí ni nígbà táwọn bá ti tu gbogbo olóko tán wọ́n ní nítorí mo lè ṣòfò fún àwọn wọn mọ̀ pé mò ń gbọ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ lápàdé ni Ọlọ́run ṣe tá a fi padà sásìkò tó tí ì lọ ká tó dé torí ìwọ ni yóò mú wa dé oko gbọ́ ọ̀hún o n ò tilẹ̀ mọ̀ pé ìwọ náà gbọ́ bí wọ́n ti fẹ́ lọ tu gbogbo olóko ọ̀hún sẹ́lí ni bẹ́ẹ̀ bá ní kí n mú yín lọ n ó mú yín débẹ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí lápàdé ń kíyèsí pé ọmọ kan sunkún ní pálọ̀ òun kí ó wí pé ẹ dákun ebi ń pa mí èyí mú lápàdé rántí pé ọmọ kan bá wọn wá sábà lẹ́ẹ̀kan kò sì bá wọn lọ́ngbà tí wọ́n ń padà lọ ọkàn lápàdé ń lò kìkì èrò kan sọ sí i nínú ó ní kóun ọdàn wò bóyá ó lè rí bẹ́ẹ̀ ó ní Tọ́lá ní ọmọ náà dáhùn lọ́hùn ó ní sáá ebi ń pa mí sẹ́ inú lápàdé dùn ó ń tán lọ náà nìyẹn bí ẹni tó fẹ́ yàwó ọmọ rẹ̀ tí máa ń wí ńgbà tí nǹkan bá tún dé láti lòdì sí irú ìwà burúkú tó hù á ní ìwọ gbọ́ ọ wá kọ́ ó ń tán lọ náà nìyẹn inú lápàdé dùn ṣùgbọ́n kò tí ì dá lójú tán ńgbà tọmọ náà dé ó dúró bí òpònú àánú rẹ̀ sì ṣe lápàdé láti jẹta ló ti kú nílé bó bá ṣe àbúrò Angelina nìyí lápàdé ní Tọ́lá ní ṣéwọ lọmọ tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ Angelina nídìí Arúmbàdàn ọmọ náà ní èmi ní sà ibi ló ń pa mí lápàdé ń bí pé ń bọ́ nílùú yín ọmọ náà ní Ìláró ní sà ọ̀dà Tọ́lá ní mọ́ bẹ̀rù mọ́ ọ̀tọ̀ làwọn tó jẹ́ ọgbẹ́ o àwa kọ́ o àwa ni ẹ̀gbọ́n rẹ̀ rán wá gbà ọ́ sílẹ̀ lọ́wọ́ àwọn tó gbé ọ Ìbàdàn la ó fi ọ́ ránṣẹ́ sí báyìí o lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lápàdé ní kí Sẹ́lí wá ilé wò bóyá Tọ́lá ní lè rí nǹkan kan jẹ Sẹ́lí lọ sí yàrá kan ó sì gbé iṣu sísè dé iṣu náà tutù ṣùgbọ́n ó sàn ju rárá lọ
Sẹ́lí tapo díẹ̀ lé iṣu náà lórí ó sì gbé fún Tọ́lání. Bí ajá ti ń hán òkèlè ni Tọ́lání jẹ iṣu náà tán ní ìṣẹ́jú kan. Ó mú mi lé ńgbà tó jẹun tán ni Lápàdé tó bẹ̀rẹ̀ sí béèrè oríṣiríṣi lọ́wọ́ rẹ̀. Tọ́lání, bóò ló ṣe kúrò nílé yín gan-an? Ọmọ náà mẹ́kan lè ó ní àwọn àǹtí ló rán mi lọ sọ́jà ni mo bá sì ń lọ o. Mo sì bá mọ́tò kan báyìí lọ́nà, wọ́n fi ń polówó ọṣẹ òyìnbó, wọ́n lọ dáa fún wíwẹ̀. Gbòǹgbòǹ ńlá méjì ń bẹ lórí rédíò lórí mọ́tò ọ̀hún, wọ́n ń ké tantan lórí rẹ̀. Bẹ́ẹ̀mi ti ń lọ jẹ́jẹ́ tèmi, ẹnìkan tó jókòó lẹ́yìn mọ́tò náà pè mí, ó ní kí n wá gbọ́ sí ọ̀fẹ́. Mo sì náwó nú mọ́tò ọ̀hún ṣùgbọ́n ọwọ́ mi ò tó ọṣẹ tí wọ́n nà sí mi. Lónítàn bá ní kí n wọlé kí n wá mú èyí tí mo bá fẹ́ ń bẹ̀. Ni mo bá wọlé nú mọ́tò ọ̀hún, pé mo ti gòkè sínú mọ́tò tán wọ́n pàlẹ̀kùn rẹ̀ dé. Ẹnìkan sì fọwọ́ dì mí lẹ́nu. Mọ́tò náà ò sì kúrò níbẹ̀. Ó tọ́gbọ̀n ìṣẹ́jú kó tó sí. Ó ń polówó ọṣẹ lójú kan náà. Mo ń ké ṣùgbọ́n ohùn mi ò ráàyè jáde nítorí wọ́n ti faṣọ dì mí lẹ́nu. Wọ́n sì tì mí sáàrin àwọn àpótí ọṣẹ ńláńlá. Ńgbà tó ṣe mọ́tò náà sí, ọ̀rá ń lọ díẹ̀díẹ̀, ó ń yọ̀rìn, ó ń lọ jẹ́jẹ́, ń polówó ọṣẹ bó ti ń lọ Lápàdé ní. Ǹjẹ́ o lè mọ mọ́tò náà bọ́ bá tó rí Tọ́lání à? N ò wò dáadáa kí n tó wọlé, ṣùgbọ́n mọ́tò ńlá ni. Ńgbà tó pẹ́ kò polówó mọ́, ó sì wá bẹ̀rẹ̀ sí í sáré. Ó pẹ́ kó tó dúró. Ibi tó ti dúró kì í sáàrin ìlú, ilé kan nínú igbó ni. Wọ́n sọ̀ mí kalẹ̀, wọ́n sì fà mí wọnú ilé lọ. Wọ́n tú aṣọ lẹ́nu mi, wọ́n sì fún mi ní kinní olómi kan báyìí mu. Wọ́n bá aṣọ ọrùn mi, wọ́n sì wọ eléyìí fún mi. Wọ́n fárun orí mi, wọ́n sì fọṣẹ dúdú kan báyìí ra mi lórí. Wọ́n sì sìn gbẹ́rẹ́ sí mi ní dètí. Kíá lorún bẹ̀rẹ̀ sí í kùn mi ni mo bá sùn lọ lóòrò. Ńgbà tí mo tají, mo rí àwọn mẹ́rin tí wọ́n jókòó tì mí bí tí mo dùbúlẹ̀ sí. Ọ̀kan nínú wọn sọ pé òun ọ̀rà mi, wọ́n sì ń yọ owó mi. Wọ́n ń wí pé iye báyìí láàtà, iye báyìí ni mo lè san tèmi o. Wọ́n wá ní kó lọ mówó wá. Lápàdé ní njó lè mólúwa rẹ̀ bọ́ ọba rí Tọ́lání à? Bọ́yá ni. N ò yájú tán dáadáa, onítọ̀ ń lọ. Ẹnikẹ́ni ò fóúnjẹ lọ mi, àfi kíní olómi yẹn wọ́n tó fún mi mu sá. Wọ́n sì tún fọṣẹ dúdú yẹn pa mí lórí. Mo kàn sùn títí ni. Ebi nìkan ló ń jí mi, bí mo bá sì ti jí wọ́n á tún fún mi lómi yẹn mu, màá sì tún sùn lọ. Àfi eré tí n ó rì tí mọ́tò kan tó dé tí wọ́n sì fà mí nú rẹ̀. N ò mọ́jọ́ kankan mọ́ o, bí ọjọ́ kan náà ni o, bọ́jọ́ mìíràn ni o, torí mo kàn sùn bí àṣẹ ni. Ẹ̀ta ò sùn tó mi. Bí mo ti tún wọnú mọ́tò náà ni mo tún sùn lọ. Àfìgbà tí wọ́n fà mí lọ́wọ́ tá a rìn wá síbí. Bá a sì ti débi mo tún sùn lọ. Jíjí tí mo tún jí ni mo ń ké lẹ́ẹ̀kan yẹn, tẹ̀sí ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín. Kíní olómi yẹn náà mo ń fọkàn sí pé wọ́n ò tún fún mi mọ́. Àfìgbà tẹ́ fún mi ní sójẹ́. Ìtàn tí Tọ́lání sọ nìyí. Kò sì lè fi nǹkan títún kankan kún un mọ́. Bí Lápàdé ti yín tó. Lápàdé mú okùn tẹ́ẹ́rẹ́ kan, ó fi di ìyá àgbà bí ẹrù igi. Níbi tó ṣubú lẹ̀ sí ó ní Sẹ́lí, ó yá ká wá máa lọ sápamọ́ síbì kan ká tó wá lọ báwọn ọkọ rẹ̀ lóko. A gbọ́dọ̀ lọ tààrà báyìí ká lè rí wọn gbámú lọ́rùn ọwọ́ kí wọ́n má lè bọ́ àṣàpamọ́ tílẹ̀ ó fi ta ká tó máa lọ sọ́dọ̀ wọn. Sẹ́lí bínú ó ní ẹ má má sì sẹ̀mí o. Mo ti sọ fún yín pé n ò ní Táíwò ó fẹ́. Ẹ jọ̀wọ́ ẹ má pè é lọ́kọ mi mọ́ o. Èmi ò kì í ṣe ìyàwó àmúgbó o. Mo sì tún rò wò. Ẹ má lọ bá wọn lóko o. Ẹ má pe ọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé o. Bí wọ́n bá rí yín lọ́hùn kò ní dáa o. Túláàsá bẹ́ lọ́hùn o. Ìgbà yín rẹ̀ ò sì ní dára rárá. Ẹ já kúkú máa lọ sí Ìbàdàn. Bí wọ́n bá rí wa lóko àtèmi àtẹ̀yìn kò sí ẹni tí wọ́n á dá sí. Kò sí ẹni tí yóò mú ẹ̀mí rẹ̀ bọ́ nínú wa. Ẹ má jẹ́ ká dán wò. Ènìyàn kiri jàngbọ̀n kó tún tọrùn bọ́ fúnra rẹ̀ o. Lápàdé ní ó ṣeun. Kò gbóró. Ìwọ lè máa lọ Ìbàdàn tiẹ̀, ṣùgbọ́n júwe ọ̀nà oko ọ̀hún fún àwa kó tó lọ. Kò tiẹ̀ yẹ kí gbogbo wa ó kú sọ̀hún lóòótọ́. Wọ́n ní àìmẹ̀tẹ́ àìmẹ̀rò lọ́mọ ìyá mẹ́fà fi kú sóko ẹgbàáfà. Kàkà kí àwọn mẹ́fẹ̀ẹ̀fà jọ yọ yáwó níbìkan náà, wọ́n lọ yá ẹgbẹ̀gbàá lọ́tọ̀ọ̀tọ̀ tó sì fi jẹ́ pé owó tí ẹnìkan ṣoṣo ìbá máa sìn àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló ń sìn. Kò wá sí ẹnikẹ́ni nínú wọn lé láti ṣiṣẹ́ tí wọ́n lè fi sanwó náà padà. Làwọn mẹ́fẹ̀ẹ̀fà fi kú sóko ẹgbàáfà. Káwọn mẹ́tẹ̀ẹ̀ta máa lọ kú sóko igbó lọ́hùn. Ìwọ máa lọ kó o sì mú Tọ́lání dání. Bí o kò bá tètè gbúrò wa, lọ sọ ń tọ́ mọ̀ fún àwọn ọlọ́pàá. Èmi ò lọ sóko igbó lọ bá Gbókútà àti àwọn ẹmẹ̀wà rẹ̀. Nítorí pé mo ní ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta
láti béèrè lọ́wọ́ wọn kí ọlọ́pàá tó dé. Sẹ́ẹ̀lì ní Ọlọ́run má jẹ́ bẹ́ ó bá lọ a ó jọ lọ ni, torí ó yẹ kémi náà bá yín fọwọ́ kún nígbà tí ẹ bá ń fìyà jẹ wọ́n lọ́hùn. ọjọ́ wo ni wọ́n ráàyè ìgbẹ̀san tójú mi ti rí lábàáyé bí mo bá tẹ̀lé e lọ. ó pẹ́ tèmi náà ti kan rí wọn mọ́nù, bí mo tiẹ̀ nílé lù wọ́n n ó lè máa pàtẹ́wọ́, n ó lè máa fi wọ́n ṣe ẹlẹ́yà lọ́hùn bí wọ́n bá ń jìyà. mo fẹ́ kí ẹ̀sìn wọn sojú mi. Lápàdé ọ̀fẹ́ kọ́ lọ dí òun lọ́wọ́ lọ́hùn, ó fẹ́ kọ́kàn fi ọ̀nà hàn òun ni kí ó sì padà ni, ṣùgbọ́n kò fẹ́ mọ bá a jiyàn níbẹ̀ yẹn kí ọ̀rọ̀ má bàa mọ́ gùn. ó finú tagbọ́n kan tóun ó lò ńgbà tó bá yá ó ní kò burú, ìyàn jíjà níbọ̀ rẹ̀ jẹ́ ìwọ náà ká lọ. Tàfá ní ká lọ sọ mọ́dí ká lọ́ọ́ di máa sọ kí dísàmà ti gbófo kó ká lọ kẹ. Lápàdé ní ọba wípé bọ́kùnrin réjò tóbìnrin pa kéjọ sàmọ́ ti lọ, tàbí pé ọwọ́ èwo tó pẹpẹ tágbálágbó wá kèrègbè ńgbà nítorí pé bóyá nǹkan mìíràn lè wà lọ́hùn tí yóò rọrùn fún Sẹ́lí láti ṣe tó sì lè nira fún àwa. Bẹ́ẹ̀ sì ni òsì wẹ ọ̀tún wẹ òsì lọ́wọ́ fi mọ̀. wọn a sì tún máa wí pé àjèjì ọwọ́ kan ò gbégbá dórí kì í Sẹ́lí ká lọ bó bá fẹ́ lọ. Lápàdé lọ sí níbi tí wọ́n tẹ́ni sí fún un lálẹ́ àná, ó sì bọ́ sínú yàrá náà láti wo bí òun lè rí nǹkan tí yóò wúlò fún un níbẹ̀. bọ́sàdábọ́sọ̀bẹ ó rí i pé òun kò tilẹ̀ tí ì gbé àpò kékeré kan báyìí kúrò níbẹ̀. bó ti fẹ́ gbé àpò yìí òórùn ọ̀gẹ̀dẹ̀ pípọ́n bòló, òórùn náà gba yàrá náà kan. ó ń wo ọ̀gẹ̀dẹ̀ náà nínú agbọ̀n mẹ́ta kan báyìí tí wọ́n tò lé ara wọn lórí. ó ní kó wọ́n mú ọ̀gẹ̀dẹ̀ díẹ̀ dání kí wọ́n lè rí nǹkan jẹ bí ebi bá dé. ó lọ sí pẹpẹ tí àwọn agbọ̀n náà wà, ó gbé tòkè kalẹ̀ pé kó wọ́n sà nínú rẹ̀. ọ̀gẹ̀dẹ̀ tó wà nínú agbọ̀n kejì wọ̀ ọ́ lójú ju èyí tó sọ̀ kalẹ̀ yẹn lọ, nítorí náà ó tún sọ òun náà kalẹ̀. ohun tó bá nínú agbọ̀n kẹta kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ mọ́ bí kì í ṣe ewé wẹ́rẹ́wẹ́rẹ́ tíntìn báyìí. ó fi irun mọ́ sì mọ̀ pé dájúdájú igbó nìyí. ọ̀pọ̀ yanturu nínú agbọ̀n náà. Lápàdé sọ agbọ̀n yìí náà kalẹ̀ ó sì yí idà sórí ẹní. orí ẹní náà kún fún igbó ọ̀gá gèlèté ńlẹ̀. agolo ńlá kan ń bẹ nísàlẹ̀ igbó náà. ó ṣí agolo náà wò ó sì bá aṣọ kan tí wọ́n fi wé nǹkan kan nínú rẹ̀. ọwọ́ ìdílẹ̀ àti ojú mi tó kò jẹ́ kó lè fílẹ̀ ó tú aṣọ yìí. ó sì bá ọ̀pọ̀lọpọ̀ kọ́rẹ́ǹsì nínú rẹ̀. ó ní Tàfá o tó máa bọ̀ o, owó tó ti dé o, atún ti kàn o, owó rẹpẹtẹ, owó tabua, ó tún jábọ́, ó tún ṣẹlẹ̀, ó tún wọ̀ lulẹ̀. ọwọ́ wa tún ti tẹ nǹkan ńlọ́wà nílẹ̀ bíi bàbá èso ayé o, ńlọ́wà nílẹ̀ bíi háhá àgbàdo yìí o. Tàfá sáré dé ó wulẹ̀ ó sì rẹ́rìn-ín ó tún bẹ̀rẹ̀ ijó rẹ̀ jó o ní gidi o mọ́làṣẹ́ ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan ni mo ti ń jìyà kiri láyé mi. ṣé mo lè máa rówó lọ́fẹ̀ẹ́ lófò báyìí ni mò ń bá wọn ṣe tọ́ọ̀gì gba náírà méjì ojúmọ́ àti kò mẹ̀yìn ọrùn tí wọ́n ń lù mí níbi màálù ojú ọ̀nà. mo ti wá wọlé ọ̀nà póòsì báyìí o, orí mi pé orí mi dára náà borí pẹ́ńlì àdìrẹ mi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé Àjàó àrò ajámọláyà bíi kọ́rẹ́ǹsì tó pọ̀ bí ìgbẹ́ tó ya yẹ̀yẹ́ bí yẹrin etí kun. Lápàdé kó owó náà nílẹ̀ ó kó sínú àpò rẹ̀ ó ní ó dìbàdàn kí n tó fún yín ní ìpín tiyín ẹ̀yin méjèèjì. ó sọ agolo náà sínú agbọ̀n padà, ó kó ewé tó ti dànù náà padà lé agolo náà lórí. ó tún tò agbọ̀n mẹ́tẹ̀ẹ̀ta lé pẹpẹ lé orí pẹpẹ bó ti bá wọn tẹ́lẹ̀. òun àti Tàfá lọ sí pálọ̀, wọ́n gbé ẹmu tó kù wọ́n mú. Lápàdé ní òun àrílà jẹ níyàn bó ojó dòdò tán ó mú mi lé. ńgbà tí wọ́n ṣe tán wọ́n rí i pé ilẹ̀ kò tí ì mọ́ dáadáa náà. Lápàdé mọ̀ wípé àwọn ará abílẹ̀ padà wá ní kò rí ní ọ̀mọ́ nìyí. ó ní kí Tàfá lọ dó síta kọ́ mọ sọ́nà kìrìkú bó bá gbúrò ẹnikẹ́ni tí ń bọ̀ kó pàtẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́ta kó sì ké bẹ́ẹ̀ bí àgùntàn. ó ní kí Tọ́lá ní ó lọ sùn díẹ̀ kí ara rẹ̀ ó lè mókun sí i. ó ní kí Sẹ́lí náà máa bọ̀ lọ́dọ̀ onípálọ̀. Tàfá lọ síta lóòótọ́, Tọ́lá ní sì lọ dùbúlẹ̀ ní yàrá kan. Sẹ́lí nìkan ló kù lọ́dọ̀ Lápàdé. wọ́n jọ jókòó wọn wo ara wọn lójú. ńgbà tó ṣe Lápàdé ní Sẹ́lí bá a bá dé Ìbàdàn. Sẹ́lí ọ̀jẹ́ kó parí rẹ̀ ó ní kí lẹ fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn sí. kò síbi tí ò gbogbo ọ̀lẹ́nìkan láàyè ò gbá ibi gbogbo nílé Ọ̀wọ̀. kí lẹ fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn sí. Lápàdé ní àti Ìbàdàn náà ilé Ọ̀wọ̀ ni. Sẹ́lí ní
ẹgbówó ọ̀hún rí ni kí lè ń ṣe báyìí. Lápàdé wòósùn ó ní sẹ́ẹ̀lì ẹlẹ́ẹ̀dẹ́ là á jẹ́ kó parí ẹ̀ẹ́dẹ́ ẹlẹ́ẹ̀dẹ́ ó ní ẹ̀ẹ́dẹ́gbàrún ṣé bí ẹ̀ẹ́dẹ́ nìkan ló ti wí bó bá sì ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ló fẹ́ wí ńkọ́ ẹlẹ́ẹ̀dẹ́ là á jẹ́ kó parí ẹ̀ẹ́dẹ́ sẹ́ẹ̀lì dìde ọmọ lójú ó sì pòsí ó tún pòsí Lápàdé ní ogogo yémi eré orí igi àṣepọ̀ ọmọ ẹ̀dọ́ náà kò tí ì yá báyìí ń tá àjẹsùn a kì í jí jẹ sẹ́ẹ̀lì tún pòsí ó ṣe tán ó ní eré orí igi àṣepọ̀ ọmọ ẹ̀dọ́ ni àṣekù ọmọ ẹ̀dùn ni kó má ṣe láṣekù ń bẹ̀. Báyìí ńlá parí orí kẹjọ àjà ló lẹ́rù látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn Ọ̀làdẹ̀jọ Òkédìjí. Má gbàgbé láti subscribe sí channel yìí ńgbàkígbà kẹ́lẹ́ mọ́ rí àmì nígbà tí mo bá fi fídíò míì sí àyín. Bákan náà ò ní pé kẹ́ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko Live àti Awikonko TV. Mi bá wá ní nǹkan pàtàkì láti bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mínímíní àjùwà ṣe o.